Ẹ káàbọ̀ sí abala ìtàn Yorùbá Worldview. Lónìí ìmútàn kan wá sí etí ìgbọ́ wa. Àkọlé ìtàn náà sì ni àgbẹ̀ tí kò rí jẹ. Nígbà díẹ̀ sẹ́yìn, arákùnrin ọlọ́lá kan ń gbé ní ìlú kan. Ó lówó débi pé kò gbé àárín àwọn èèyàn látara ìgbéraga rẹ̀, orí àpáta ló ń gbé. Ní ọjọ́ kan, àgbẹ̀ kan wá bá a fún ìrànlọ́wọ́. Ọlọ́lá, mo mọ̀ nílò ìrànlọ́wọ́ yín. Irú ìrànlọ́wọ́ wo? Oko mi bàjẹ́, kò sì ṣiṣẹ́ lọ́wọ́ mi. Ebi ń pa ebi payapọ̀ mọ́ nlé. Ẹ dákun ẹ ràn mí lọ́wọ́. Ó dáa, báwo mo sì lè ràn lọ́wọ́? Ọlọ́lá, ẹ dákun ẹ yá ń lówó tàbí kẹ́ ẹ fún mi iṣẹ́. Ẹ dákun, ẹ dákun. Bí n bá ní fún lówó, ó mọ̀ lè má dówó ń padà tí ó wàá dẹ̀tì. Ta ni ó máa ṣìyàn lówó kiri? Owó lọ́nu. Mo lérò pé bóyá kí n kulẹ̀ fún níṣẹ́ gan lórí oko mi. Mo kúkú nílò àgbẹ̀. Ó dáa. Lẹ́yìn tí bàbá olówó da ọ̀rọ̀ èrò tán, lọ́kàn rẹ̀ ó jábọ̀ fún un. Kò sí wàhálà, ìfún oníṣẹ́ nu oko mi, àmọ́ 200 naira ní mọ̀ san o. Lójúmọ́ bó o bá ti ń wá, bó bá tẹ́ ọ lọ́rùn kó wá bẹ̀rẹ̀ lọ́la, bí ó sì tẹ́ ọ lọ́rùn kó gbalé yín lọ. Tẹ́ lọ́rùn ó tẹ́ lọ́rùn bàbá. Ní ọjọ́ kejì, àgbẹ̀ yìí gbéra pa, ó gbanú oko lọ. Ó sì fi gbogbo agbára rẹ̀ ṣiṣẹ́ kárakára. Àgbẹ̀ yìí ló ń ṣe gbogbo iṣẹ́ bàbá olówó yìí yàtọ̀ síṣẹ́ orí pápá. Bàbá olówó yìí kì í fún àgbẹ̀ yìí ju $200 lọ. 200 naira kó jayé. Ẹ ṣeun bàbá olówó. Ní báyìí, iṣẹ́ tí àgbẹ̀ ń ṣe lórí oko ti parí o. Bàbá olówó yìí wá ń rò ó nínú ọkàn rẹ̀ pé. Ní báyìí, ìyẹn nílò àgbẹ̀ yìí mọ́, toró ti parí iṣẹ́ tí mo fẹ́ kó ṣe lórí oko mi. Ẹ jẹ́ ń sọ fún un kó wá máa gbalé wọn lọ. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdàrò, bàbá olówó yìí gba ọ̀dọ̀ àgbẹ̀ yìí lọ. Ó sì sọ fún un pé, gba owó rẹ kó o sì mọ̀ wá mọ́. O ti parí iṣẹ́ oko mi, ìyìn sì nílò rẹ mọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ dákun bàbá olówó, ẹ má lé mi kúrò níbi iṣẹ́ yìí. Tálákà ni mí, ìyìn ló lọ. Nílò iṣẹ́ yìí. Kí wọ́n kí n ṣe sí i? Iṣẹ́ oko mi ti tán, gbowó ẹ̀ kó máa lọ. Ìnílò ẹ lọ́wọ́lọ́wọ́ yìí. Ní kété tí bàbá olówó yìí sọ̀rọ̀ yìí tán, àgbẹ̀ padà lé tòun ti bànújẹ́, àmọ́ lòwúrọ̀ ọjọ́ kejì. Àgbẹ̀ ló kọ́kọ́ dẹnu ọ̀nà ilé bàbá olówó. Ìjíǹjí tí bàbá olówó jí jáde nínú ilé rẹ̀, àgbẹ̀ ló kọ́kọ́ kàn lẹ́nu ọ̀nà ta. Ó bí léèrè pé, kí ló ń ṣe ń bí? Ṣé bí mo ti ní ọmọ rẹ lé? Ẹ dákun bàbá olówó, ẹ mọ̀ yọ mí kù ń ṣẹ́ yìí, mo nílò ṣẹ́ gidi. Ìwọ ọmọkùnrin olórí láǹkọ̀ yìí, bó o bá kú òun bí ní ìsìn, èmi ò níṣẹ́ kankan fún ọ. Bàbá olówó yìí fi ìbínú lé àgbẹ̀ yìí kúrò nílé rẹ̀.